kí ló ṣẹlẹ̀ láàrin Emmanuel àti o? Kí ló ṣẹlẹ̀ láàrin itele àti Emmanuel o? Àṣírí wo ló wà láàrin àti Emmanuel? Káì, àwọn àṣírí wo ló wà láàrin àwọn méjèèjì o? Tó fi wá dogun wípé òun máa tú àṣírí. Ká tó wá máa tẹ̀síwájú, ẹ jẹ́ á ṣe happy birthday sí aya tiwa o. Ká ṣe happy birthday sí aya ti King Fax TV. Ọmọ ọlọ́jọ́ bí òní, igba ọdún kan ni o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ọ sí lónìí. Every 9th of February wá ní àyájọ́ ọjọ́ ìbí rẹ o. Igba ọdún kan ni o. A gbàdúrà fún ọ. Wàá pẹ́ láyé o. Wàá ṣọ̀pọ̀ ọdún láyé o. Nínú owó, nínú ọlá, nínú ọmọ o. Lágbára Elédùà. O wà ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Láṣẹ Elédùà. A kí ọ o. Mọ́mì Rèmídé, mọ́mì Elizabeth. A kí ọ aya ti Gbẹ̀ngúlù. A kí ọ. Igba ọdún kan ni o. Happy birthday to you, aya mi ọ̀wọ́n. Àwọn Yorùbá ló sọ wípé bẹ́ni méjì bá ń jà, koríko bẹ̀ ló máa forí fa o. Bẹ́ni méjì bá ń jà, koríko bẹ̀ òun ló máa forí pa o. Òun ló wá dífá fún táwọn èèyàn mọ̀ sí Oṣóbọ́lá. Òun ló dífá fún wípé bí àwọn àgbààgbà méjì bá ń jà, àwọn ọmọọṣẹ́ máa ń dákẹ́ ni o. Èyí ni ọ̀rọ̀ tí àwọn ayé ń sọ o. Ọlọ́run jọ̀ọ́, bá a ṣe fẹ́ dá sí ọ̀rọ̀ itele the icon àti Emmanuel tó tún wá parapọ̀ mọ́ Ọlọ́run jọ̀ọ́, gbogbo ọwọ́ tó máa share tó máa like post yìí, ọwọ́ náà má jọ fi gbọ́mọ sin o, má jọ fi gbáya sin o. Láṣẹ Elédùà. A ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣú àtẹ́lẹsẹ̀ àrìnà. Ẹni bá ní amánì òun la ò ní dé bá ń lé o. Láṣẹ Elédùà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ní gbogbo ibi tẹ́ ẹ ti ń àǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń ja yín tán lórí ìkànnì King Fax TV tá a ti ń mú tàwọn tòṣìrí àti àwọn update wá fún yín. Ẹ ṣe wá láǹfààní, ẹ share kẹ́ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Àwọn kan ní kí ló kan láàrin ọ̀rọ̀ ọ̀gá méjì. Bẹ́ẹ̀ ni àwọn kan wí pé kò yẹ kí ìtẹ̀lẹ̀ náà ṣe bẹ́ẹ̀ sí Emmanuel o. Àwọn kan tiẹ̀ tún ní pé kò yẹ kí Emmanuel gan dá a lóhùn kó fèsì sí ọ̀rọ̀ tí itele the icon sọ o. Wọ́n ní àrífín gbáà ni o. Wọ́n ní àrífín ohun tí ẹ̀gbin òun ni ó ṣẹlẹ̀ láàrin Emmanuel àti àti itele the icon o. Ọ̀rọ̀ náà dàbí kí Ọdúnladé Adékọ́lá àti Fẹ́mi Adébáyọ̀ máa ní ọ̀rọ̀ àsọtì, kí Ẹniọlá Àjàó èyí tó jẹ́ ọmọọṣẹ́ Ọdúnladé Adékọ́lá kó wá máa dá sí kó máa bú Fẹ́mi Adébáyọ̀, tàbí Aishat Lawan èyí tó jẹ́ ọmọọṣẹ́ sí Fẹ́mi Adébáyọ̀ kó wá máa bú Ọdúnladé Adékọ́lá o. Wọ́n ní ohun tó ṣẹlẹ̀ yẹn pé kò yẹ kó rí bẹ́ẹ̀, kí kó wá síta kó wá tọrọ àforíjì lọ́wọ́ Emmanuel nítorí ìjà ọ̀gá méjì ni, kò kọ́ ọmọọṣẹ́ rárá o. Tó bá kàn wọ́n, wọ́n á pè wọ́n sí. Wọ́n tiẹ̀ yẹ kí itele the icon, wọ́n ní ó yẹ kó pe sí àkíyèsí wípé ẹni tó ń bá wí yẹn ọ̀gá aṣẹ́ ni o, ìyẹn Emmanuel. Wọ́n ní Emmanuel ò kéré nu ayé rárá o. Bẹ́ẹ̀ ni itele the icon náà, òun náà ò kéré. Ìjà àgbà méjì ni. Wọ́n ní bí ẹni méjì bá ń jà, koríko bẹ̀ láforí fa o. Kó má wàá jẹ́ pé àwọn koríko tó ń bẹ lábẹ́ àwọn ẹni méjì ló máa forí fa o. Kí wá ló ṣẹlẹ̀ láàrin itele the icon àti Emmanuel o? Látara fídíò kan tó ń jà lórí ayélujára níbi interview kan tí itele the icon ṣe, tí wọ́n ń béèrè wípé báwo ni Emmanuel ṣe jẹ́ sí, ṣé ọ̀rẹ́ ni àbí kò ń ṣe ọ̀rẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni itele sọ wípé kò ń ṣe ọ̀rẹ́ òun, ṣùgbọ́n ìgbà tí Emmanuel máa jáde, ó ní
ọ̀rẹ́ òun ni o pé bí ò bá ń ṣe ọ̀rẹ́ òun báwo ló ṣe máa jẹ́ best man òun nígbà tóun ṣe ìgbéyàwó. Ọ̀rọ̀ yìí bí Austin Emmanuel nínú púpọ̀ o. Níbẹ̀ náà ni Austin Emmanuel òun náà grant interview kan náà tóun náà sọ̀rọ̀ nípa itele the icon wípé nígbà tí ebi ń pa igun rẹ̀ bọ̀ òun tóun dúró tóun fún un lóúnjẹ rèé o nígbà náà o. Ìgbà tí ó wá yó tán òun wá bẹ́kùnbẹ́kùn káàkiri. Ọ̀rọ̀ yìí ló wá bí Kẹ́mi T nínú tó fi wá ń sọ̀rọ̀ wípé òun láwọn àṣírí kankan nípa Austin Emmanuel o. Ẹ gbọ́ kí ni àṣírí èyí tó wà láàrin Austin Emmanuel àti Kẹ́mi T. Kí ló wà láàrin wọn? Àwọn èèyàn tiẹ̀ ti sọ́dọ̀gún. Wọ́n tiẹ̀ rò pé fíìmù Kọ́lé Oṣó òun ni wọ́n ń yà. Bẹ́ẹ̀ ni àwọn kan ní pé kó má bá Kọ́lé Oṣó family jà o. Ẹ̀yin alára wa kí lẹ́yìn náà rí sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin itele the icon àti Austin Emmanuel pẹ̀lú Kẹ́mi T. Ṣé ìwà tí wọ́n wù síra wọn ṣó dáa? Ẹ bá wa fi sí abala ìrísí kẹ́jẹ́ ká mọ̀ ohun tẹ́yìn náà bá mọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nípa wọn o. Díẹ̀ lára ohun tá a mọ̀ nípa wọn rèé o. Ẹ má gbàgbé ẹ follow kẹ́ like post wa kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ comment. Don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. Ire o.